a tribute to a goddaughter. Ìrìnàjò ẹ̀dá nílé ayé ojú Olúwa ló tó gbogbo. Ohun tá a kọ àti kọ́ náà gbogbo èyí àwọn ìdíòkè. Wọ́n fẹ́ lẹ́yìn ṣèdárò goddaughter, somebody told dear to so many people's hearts. Okay? Orúkọ náà jẹ́ yìí. Ṣé ọlọ́run kò débẹ̀ ní sáré fèrè rí? Ẹni máa kún nínú ní gbogbo ọmọ àdàbọ̀ ọmọ àdúgbò. I'm not supposed to be doing this. Ṣùgbọ́n mo rántí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe fún Àdùkẹ́ Gold. Ẹnu tó bí mẹ́ta ní mo fẹ́ ṣe àfihàn gbogbo ayé nìbó. Ìfọ̀ àsọtẹ́lẹ̀ kan tètè kí góòlù ẹ̀ tó di góòlù ó láì nọ́ọ̀sì kọjá. Táwọn bá rántí ń gbà wọ́n pé pẹ́nikẹ́ni lá mú Àdùkẹ́ sí kó wá di Àdùkẹ́ Gold. Ṣùgbọ́n gbogbo ẹ̀ tí ọlọ́mọ bá òkè ó ti sáfẹ́fẹ́ rẹ̀. Àwọn afẹ́lẹ́ ti sọ fún gbogbo kó wá bí ká kíyè sára torí pé ẹ̀dẹ́ ò mọ ìgbà àti àkókò tí àkókò tá à ń sọ yìí máa kọ. Oníkan tó bá dé bus stop pẹ̀lú máa pọ́lẹ̀. Ṣùgbọ́n mo kàn fẹ́ ẹ níyànjú gbogbo tá a bá ń ṣe ká máa ṣe rere. Ká wà lóòótọ́ àti náà nínú ìbárí ayé ìṣọ̀tọ́ náà ni. Ṣùgbọ́n tá a bá wò dáadáa ká jẹ́ onímọ̀ ọlọ́kùnrin tó dáa. Ká dẹ̀ máa múnú òtún wà kẹ́ gbogbo ẹ̀dá táwọn pàdé tó bá wa pàdé a gbọ́dọ̀ máa nípa ní ayé mi. Lábọ̀rọ̀ náà bá dáhùn ṣe ẹ̀dá ọjọ́ tàbí máa dágbére fáyọ̀ ṣe ìpò ìdìbò ṣe pẹ̀lú ayọ̀ àti ìdùnnú a máa dágbére fáyọ̀ ṣe ìpò ìdìbò. Ẹni tó kù kí Ọlọ́run bá kó wa ti sáfẹ́rẹ́ o Àdùkẹ́ Gold ọ̀rọ̀ rẹ̀. I was frustrated to go out with Dada. Nítorí pé dandan keyboard tó wọ̀n yẹn. Not keyboard. Òkùnkùn bẹ́ẹ̀ náà indirectly òkùnkùn lọ play keyboard yẹn dandan. Ẹ̀yàn ló lè kó o òròkì máa lò ó lóṣogbo Olúṣọjí o Àrẹ̀mú máa lò ó lédè. Ọmọ tí kò lè sí rẹ̀ tí kò lè yí rẹ̀ èmi ṣe ọwọ́ ẹ̀ ìwọ ni mo wá túbà òbí tí bẹ̀rẹ̀ bá mi dé òbí tọ́lú rẹ̀ bá mi dé. Ìkọ́wá tí kò máa lẹ́bí ẹbí kò jẹ́ náà bẹ́ẹ̀ o lọ́rẹ́ wò. Ó tẹ̀mí mú àwọn kan mọ́. Ẹgbẹ́ microphone sẹ̀mí dáadáa. Bẹ́ẹ̀ ni sà. Àwọn ọdẹ wà kẹ́ni ọmọ ìwọ̀n nìkan mọ̀ tó ìpàdà tó lọ́wọ́ mọ̀. Lórí ètò yìí náà ni. Ṣẹ́gun Nẹ́kò Amplify Player God bless you. Ìtọ́ gangan nìyẹn wàá gbà yìí. Àníwọ̀n náà lórí rẹ̀ à ń bọ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Pẹ́ńkẹ́lẹ́ ńlá fi bẹ̀rẹ̀. Kí ni ó bí pẹ́ńkẹ́lẹ́? Ní akẹ́kọ̀ọ́ ẹ máa wo kámẹ́rà torí a lè ṣe ìyàsọ́ wọn káàkiri àti máa ìkẹ́ ṣe wọn mọ ohun tí wọ́n ti yóò tún kò ń gbá tí a máa ń fún wọn ní bá ṣe pé kiri nìyẹn ó yá ẹ jẹ́ àgbo. Well, Àdùkẹ́ Pẹ̀nkẹ́lẹ́. Ẹ bá ń gbóhùn ẹ̀ sókè dáadáa ọ̀rẹ́ jẹ́ yà. Àdùkẹ́ Pẹ̀nkẹ́lẹ́ jẹ́ orúkọ tá a bùn mí. Mọ̀ pé nígbà mi táyé èèyàn báyìí tí ní track time tàbí tó ti ní blueprint. So anybody can just come. Ìyẹn fáànù yẹn báyìí. Anybody can just come and name you anything they feel like, all in the name of
of commercializing what God has given you. bí dọ́kọ̀ lè lé wòyàn báyìí sí ká Okay. pé láyé tá a wà táwọn èèyàn ń lo fẹ́ǹsà kọ́ lè ó kẹ́ fún good beauty àbí kẹ́ fún fúnṣọ ajé ayé mẹ́ka. So ibẹ̀ ló ti ṣẹlẹ̀ pé mo kàn bá brother yẹn pàdé nígbà yẹn sọ wọ́n dẹ̀ sọ pé àwọn máa ń ṣe manager olórin ní street mi. ṣáà lè rántí bí ọdún bíi mélòó nígbà yẹn. ọ̀rọ̀ tí mo sọ yẹn it should be around almost 16 years now. 16 years. Inside life ni nínú ó ṣe ní sẹ́ni ìjọba ìjọba ayé máa láyé ayé á tún máa láyé ṣòro ti mú kí ní fàkọ̀ àwọn bá gbogbo ò tí gbọ́rọ̀ wọn gbọ́rọ̀ lẹ́nu gbogbo yín dé ń sìn ẹyí ẹ̀kẹ́ ń tóbi ohun tó ń jó ọmọdé yìí rí ògógó aláwọ̀ tó ń jó àwọn tó ń jó ń gbà yẹn èmi àti ẹ náà ni àwọn ọ̀rọ̀ tá a sọ yìí. akọ mẹ́sàn-án. ẹ jẹ́ a lọ ọ̀rọ̀ máa gbọ́ lẹ́nu ní agbègbè kan ní fàkọ̀ náà ti rí ẹ̀dá yẹn. mo máa ń kọrin wájú church kan báyìí church ọ̀ máa ń pè ní moin so church yẹn tí bàbá ti kọrin bẹ́ẹ̀ bàbá yẹn máa ń ó di àgọ́ bàbá yẹn máa ń fún wa rice ẹja kan aládídé so bàbá yẹn dẹ́ gbé bí àtàbá lọ bóyá bíi 200 bíi 300 bàbá yẹn máa ń fún wa. kì í ṣe 300 k o 300 naira ẹ sọ dáadáa jẹ́ ọmọ 200 naira 200 naira. so èmi àti ẹ̀gbọ́n mi kọ̀ọ̀la òun máa ń lo àlùmọ́lẹ̀ so bá ṣe jẹ́ méjì yẹn kò sí ẹnì concert tá a máa lọ ọlọ́run máa ń ràn wá láwọ́ láti rọ́lẹ̀ so ibẹ̀ ni bàbá yìí ti rí wa pé ọmọ yìí kọrin o kí ni o jẹ́ kí ni ẹ mọ̀ mo wà yíká mo fẹ́ bí káyé mú ẹ pé mo kùnrin ògùn yóò gbọ́dọ̀ jẹrà. sọmọkùnrin ti ń jábọ́ àbẹ̀ṣẹ́ mi ọdún mẹ́ta ni mo wà tí ìyá mi ti kú àbẹ̀ṣẹ́ mi wọ́n ti rẹ́pù mi díẹ̀ méjì. pa àwọn ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ ń gbà mí tó yóò bá tí ìjà. So every of what I said was like mi ò mú tí mo fi.
Ìgbì tí wọ́n ti rò pé ó pé kí ni ìgbà wọn jẹ́ nìyàn mọ́ ó lò. Àwọn sọ̀rọ̀ pé ọkọ wà ní ìkọ́ táwọn wá lè ṣe nìyẹn. Mẹ́wàá nílùú yìí ó pọ̀ jù ó ṣàbẹ̀rẹ̀ sí í ṣí mi yé tó gbọ́ táìmì ẹ̀ mọ̀ everybody ti ń put pressure sí mi lọ́kàn ọdún mẹ́wàá ìwọ ọmọ kékeré yìí má yìí máa lo tó ju ilẹ̀ yìí. Pé lẹ́yìn ìgbà yẹn ni ẹ mú mi lọ ẹ̀yin tẹ́ jókòó yìí tẹ́ mú mi jọ lọ bá bàbá yọ wá bàbá bàbá yọ wá náà rí fún mẹ́tọ́ tó ráwọn ti rí bàbá ọmọdé ọmọ ìjọba máa yẹn mú mi dé tí ọ̀nà ọ̀la but nǹkan tó wà níbí ni pé máa yẹn ò ṣe dáadáa because ó lack experience. To have given you okay, indirectly. Pàtó wáyà tí orí ẹ̀kọ́ náà wọ́n báwo ṣe ní ìpòmọ̀ ọ̀fà dára lè yàtọ̀ sí apá mi kan a máa wò mí báyìí a máa lọ tàbá bí church kérúbù kan a kò máa dé church ẹ̀pá àwọn olè pàdé wa sà àwọn olè pàdé wa ọlọ́bọ̀ ṣe ṣe ọmọ yìí ọlọ́bọ̀ ṣe ṣe ọlọ́run ló yọ mí bá lọ́mọ òrukàn ọmọ òrukàn tí ò ní bàbá tí ò ní. àwọn yàtọ̀ wò bí àwọn bí ẹwà dé ni ẹwà dé òun rà ọmọ òrukàn sọ́wọ́ lásìkò owó. Àwọn ẹgbẹ́ ìfowópamọ́ tó yẹ kí ẹ fún ọmọ ìjọba ọ̀sán ìgbà tó ń dání ọ̀dẹ́ fún ìyá ọ̀fọ̀dẹ̀ bí ìyá ẹ̀dá kó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ báyìí fọ́ọ̀rùn tó máa gbà. ìyá tó bá ti pẹ́ mọ owó tẹ̀sí ẹ̀ ń gbà yẹn o ní kankan. mi ò mọ anything dọ́là. o lè máa fọṣọ o máa pọn mi o máa ṣe gbogbo ẹ. ṣe bá ṣe lọ́ọ̀tì excellence hotel. mo rántí. mo ṣe jẹ iṣẹ́ sẹ́lẹ̀. àwọn kò mọ́ kú ẹ̀ tá a dẹ̀ máa ń jẹ yẹn nítorí pé àti rántí pé lọ́jọ́ kan náà mo ti wọlé rí. nítorí pé tí mo bá ẹ lórí ìkúnlẹ̀. mo forúkọ àwọn méjì kan láṣìírí ká máa rántí ọ̀la ojú òní tí mo ń gbọ́. àwọn tí kì í ṣe ọmọ yẹn tó ti kiri ni wọ́n pẹ̀ ká ó kà parí tẹ́lẹ̀ ní ẹgbẹ́ náà ó lè dáyé ọkùn ẹ̀ ti balẹ̀ kó o bá pèlè jìnnà lásìkò gbà yẹn á jẹ bá pálá kòbókò. no òru náà máa ti lè. wọ́n á ti nà bí wèrè nítorí pé ó ti ṣọ́ṣọ́ṣọ́ ẹ̀ pọ̀ jù ó máa fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ tó bá lè jókòó sẹ́gbẹ̀ẹ́ wàhálà máa dé ó láì kó máa jókòó tiẹ̀ wàhálà lè máa dé mò ń gbọ́. because time yẹn tí issue bá ṣẹlẹ̀ bóyá mi kọrin dáadáa níta tàbí bóyá mi ò kíyàn dáadáa àwọn báǹdì tí mo tán kọrin lẹ́yìn mi máa wà lórí ìjókòó mo máa kúnlẹ̀ wọ́n máa kọ́ gbálẹ̀ mọ́ mi lórí wọn kì í jẹ kòbókò ọ̀pánkẹ́rẹ́ and bí mo ṣe máa jẹ́ ẹ̀ mọ̀ ìyàwó ẹ̀gan tó ṣẹ̀ṣẹ̀ dé because ìyẹn ṣẹ̀ dé bóyá sometimes ago ìyẹn náà máa sọ pé kọ́ńjọ kọ́ máa bá mi àwọn máa gbọ́ mo tí wọ́n lé ẹ lórí
ṣé mi ìnáwó lé lórí mi 10 million lówó mi pint mi ò lè wọ mẹ́rin ẹ get so in fault bí tèmi náà ti wá mú fault ni pé ìgbà tí frustration yẹn pọ̀ Òde. I was frustrated to go out with Dada. Nítorí pé dandan keyboard tó wọ̀ yẹn. Not keyboard. Òkùnkùn bẹ́ẹ̀ náà indirectly òkùnkùn lọ play keyboard yẹn dandan. Mi ò play mi ò tẹ̀ rí play. O ní keyboard play. Mo mi ò play. Mo ní láti rọra mi lọ music school. Tí mo lọ ní diploma in music. In music content. Kò kọ́ mi nǹkan tó fún mi lágbára. Ó jọ wálé. So I was the guy was the only one who opened my knowledge. This man is using you. And I found no solace. Mi ò rí ẹnìkan tó lè sọ pé máa jó lọ mọ̀ wẹ̀ yín. Tí máàní bá ń ná mi tán, ọ̀dọ́ rí níwọ̀n ni mo máa sunkún lọ. Torí tí mo bá sunkún lọ lé, ẹ̀sìn tí mo máa ṣe kò ní kéré. Understand? So he took advantage of me on that faith. Though I have been raped twice. Ṣé ń gbọ́rọ̀ dáadáa lẹ́nu akọni? Bẹ́ẹ̀ kí ó tó di góòlù, ó máa la inú oríṣiríṣi kọjá. My sister, I love you and I forever love you. Nítorí pé you are a very blunt person. À ń sọ eléyìí láti sin àwọn kan ní gbẹ́lẹ̀ pàkó ni. Àti pípa ẹ̀ tiẹ̀ wọ involve ẹ̀fọn ní. Ẹ mọ̀ involve mi wà involve mi rẹ̀ kò jẹ́ kí ó wà ní ẹ̀gbọ́n pa ẹ̀ it got to a state that I couldn't work because everything gbàtí àṣírí ọ̀rọ̀ yẹn tú I came out and told him pé tòótọ́ ní ọ̀rọ̀ yìí kò tẹ̀lé rí lóhàn because ìgbà tó wá ti ní kíní ẹ̀ lọ́wọ́ this man recorded my voice ó ní pé kí n kọ́lẹ̀ nítorí ẹ̀rù ń bá mi kó má lọ fi mi ṣe yẹ̀yẹ́ ńlé mo kọ́lẹ̀ mo sign ṣé mo pé lẹ́tà yìí máa yìí mú káàkiri gbogbo journalist nígbà tí mo ní mi ò bá ṣe wọ́n. Pé láti fẹ́ yẹ̀yẹ́ ògo tá a sọ. Nínú lẹ́tà tẹ́yìn gan rí. Mo ní. Like almost 20 mo fi etí gbọ́ owó mo gbọ́. Ṣùgbọ́n ò rí. Mo mi ò rí. Ọkọ̀ ọ̀rẹ́ má dàbí ìgúnnukó ní ọgbọ́n gbúgbúrú pépà. Lẹ́yìn ìgbà yẹn wọ́n náà ra speaker. Wọ́n ra speaker mo ní sax. At a very tender age mo ti ní sax. Auto sax, tenor sax, guitar, PV tọ́rọ̀ fún mi nígbà yẹn èmi àti bàbá Yínká Ayéfẹ́lẹ́ lájọ nígbà yẹn tá a máa ń ṣe lọ́ńchì ní premier mo sáyé gba aspiration. Skoskola. But to the glory of God ìgbà tí mo sọ fún máa pè mí ò bá ṣe ní ojú mi ẹ mọ̀ gbàgbọ́ tó pé ṣoṣo lérí ẹ̀dẹ̀ fẹ́ ká dárúkọ àwọn èèyàn ẹ jẹ́ dárúkọ. Ní láti dárúkọ ó ṣe é rí àwa mọ̀ ń pa nítorí pé reason ni pé torí instrument yẹn ẹ mọ iye àwọn bọ́ ṣe pin mọ́ra wọn lọ́wọ́ oníjújú kan gba keyboard mi. Túndé Samson ní kó o má sọ̀rọ̀ ló ní ọpẹ́ ni fún Olúwa lẹ́ni prevail ní wow èèyàn kan ní I have been following this girl for the past 7 years I give God all glory for what the Lord has done in her life sori pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ó yá lákòókò yẹn ibi tí mo lọ rí o ó dàbí pé gbogbo ti tán ó dàbí pé ìrètí tó pé ibi tá à ń lọ nìyẹn ó dàbí pé kò sí ọ̀nà àbáyọ mọ́ nítorí pé tá a bá wò dáadáa ìpínlẹ̀ ọmọ tí kò sí ìyá kò sí bàbá ọmọ ọdún mẹ́rin tó ẹgbẹ́ ìgbọ̀n náà sọ pé nígbà tí kinní tó máa ń ṣàmọ̀bìnrin yẹn gan máa kọ́kọ́ dé ẹ̀gbọ́n ọkùnrin náà ló máa sọ pé bọ́ ṣe ń ṣe rè àbí kò sẹ́ni tó lè tọ́ wa sọ́nà tá a dẹ̀ wá rúlà tá a wá gbórí ìtẹ́ pàṣẹ lẹ́nu ní àkókò yẹn tó dàbí gbogbo ti dọ́kun yẹn má kúrò wọn ní ohun tó wá sọ́kùnrin. Nígbà yẹn àwọn àṣírí kan gbọ́dọ̀ tú torí tó bá tú mo lè má ròjò kan tí yẹn ṣe lè gbàgbé sí ní Tọ́pẹ́ Yẹmí Bámidélé nù. Èèyàn ni. Nítorí nígbà tí gbogbo wọn. Olórán mi sáṣú lẹ́yìn yẹn tí bá ti lọ sí ìfọwọ́ ìgbà tó ti ẹ̀rọ mo ti gbọ́dọ̀ tó ń sẹ́kẹ̀rì $50K máa bá ní ìgbà yẹn $50K gbà yẹn 50,000 gbà yẹn tó ẹ̀mí o mo lè lọ program
tí wọ́n fún wa nígbà ìbẹ̀rẹ̀ bíi 15,000 ó jẹ́ mọ́ máa gba bíi 1 or 700 owó tó kù tẹ̀sán wá ní ṣé tí bá ní 15 nínú 10,000 wọ́n ló gbé ayé jáde. ọ̀rọ̀ yẹn sọ o ti rí àṣọ àdùkẹ́ oṣòro ṣe lady prevail God bless you God bless you God bless you one lexi gbogbo yín ojú òní tì lára lady prevail orí àdùkẹ́ you are rising again you are good and will shine forever. ó yẹ ajẹ́ ká wọ̀ báyìí gbogbo ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n lẹ́nìí àdúgbò lọ́wọ́ bá lárò ṣe a lè má sọ eléyìí a lè má sọ ọ́ ọmọ ọdún mẹ́rin làwọn nígbà tí ìyá àti bàbá máa láàrin ọyẹ o bó o bá ti rántí bóyá ètò tí ẹ̀ rántí nǹkan kan this was my last moment with my mother. I had no moment with both of them. Oh my God. No moment. Ẹ mọ̀ ọ̀tọ̀ nígbà. Ẹ wà ní sàn bàbá yìí. No moment with them. No moment. Mi ò. Olúwa máa tó mórí ẹ dáadáa ojú òní tiwọn náà wàá gbà yìí. Káyìndé Ọládìní. Káyìndé Ọládìní. Akẹ́yìn náà yìí náà ń gbọ́ tó àdùkẹ́ kò ní báyìí. Ara wọn aláyé ìgboro nìyẹn. On the 5 bí ẹ̀ka náà wọ́n mọ̀ ní olùwà àgbòwò ẹ̀. Àbí ṣùgbọ́n a máa rọ̀ ọ̀nà ẹ̀ on the 5 nífẹ̀ẹ́. Ẹ̀ wọ́n máa jẹ ọdọọlé nífẹ̀ẹ́. Àwọn alága máa fún òun lẹ́bi MC. Bó o tiẹ̀ sanwó. I'm a run promo. When I work in Oladini, God bless you. Thank you so much for joining us. Olúwa Matoni Aduketiwa, well done sis. Olúwa Matoni Unkeda. You never had any moment with them? With both of them? I had moment. Emo, that maybe, because money man sorry, that money me wala yo. But that I had no. Not. Okay. No. Oh yeah, your mother divine. Your first love. What am I sorry you? Bẹ́ẹ̀ ọkùnrin máa kọ́kọ́ dẹnu òfẹ́ kọ́ wá ṣé ẹ ti ń rẹ́dí ìfẹ́ mi ọkùnrin máa sọ pé àgbẹ̀ báyìí oríṣiríṣi ìfẹ́ So I met with a guy ọmọ bá dùbọ̀dá láàrin tẹ́lifíàn mo rò pé kò bá wọn lọ travel so ìgbà tí kò bá wọn travel one way or the other I meet and for the first time I am saying this publicly that was the first time that I will truly love a man. True love. eléyìí ṣe pé àmọ́ tí mo nǹkan tí mo ń ṣé o ṣe love. tí kì í ṣe. o máa ṣáàkì ẹ. kò ṣáàkì. Ẹbí tó sọ pé true love ni true love o máa ṣáàkì ẹ. o vibrate. Olùbẹ̀rẹ̀ yà kó vibrate bí yòókì. Àwọn ata ní mentor. Dàbí ata ọ̀padà. No, atajọ sílẹ̀ ẹ̀ sọ̀rọ̀ sókè. So, in short, most of the time, most of the time, before we get to where we are destined to be, we are going to pass through where we are not destined to be. Understand? So it went through with him, and I stood by this guy. No, everybody know I was going out with him. My John Jadin, but unfortunately, Emo, the truth about life is that ibi tó bá ti dé, ibi tí kò bá jẹ́ ti tiẹ̀, bó ti wù kó gbìyànjú tó tiẹ̀ kọ́. Ó tiẹ̀ máa ń dáńgbà mi kọ́lọ́run má jẹ́ kó lù ẹ̀ bá débi tó lápẹẹrẹ, kó lù ẹ̀ tó mọ̀ pé kí n ṣe tiẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ẹ ló jẹ́ ká àgbà bí Adriatic Travels and Tour a sọ pé next admission is February 2021 fún àwọn tó ń lọ sí Turkey nìyẹn o. Àkókò tí tó fún gbogbo wa náà báyìí pé àwọn tá a fẹ́ rìnrìn àjò tá a fẹ́ ra tickets ẹ lọ́kà kọ́ sí Adriatic Travels and Tour lórí 0906 244-9975
0906-244-9976. 0906-244-9977. Aliatic Travels and Tour. Travels at ease new. Ẹ má jẹ́ ká túbọ̀ gbé àwọn nítorí pé àwọn tó ń ní ká máa ṣètò yìí nìyẹn. Àwọn náà ń tì wá lẹ́yìn mú láti dúpẹ́ lọ́wọ́ wọn. Diamond DJs mo dúpẹ́ 44 Unity Road off Toyin Street. Pé oúnjẹ tẹ́ ẹ bá fẹ́ èdíkà ikọ̀ ní ọlọ́gbọ́ ilá alásèpọ̀ ní seafood ní ẹ̀kọ́ sí Diamond DJs. Nọ́mbà olólùfẹ́ wọn lórí 00231-36128 08023136128. Home delivery wà wọ́n. Bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rùn flavour tó lọ́wọ́ òru ìwọ̀n máa jẹun ẹ̀pọ̀ wọn. Oúnjẹ máa kọ̀ yín lára ojú òní tiwa. Má bí ní òye á bí ọmọ láti pẹ̀lú òun tí mo ń tà máa jẹ. Báyìí ṣe báyìí. Kọ́ máa gbáyàn disable ni because if you are able more nígbà ẹ̀kọ́ ni ọ̀rọ̀ máa bá òkè mi mò ń sọ̀rọ̀ sọ́jọ́ bá àrùn ìlú ń sọ̀rọ̀ yóò mọ̀ disable ni ká a má lè rẹ́ni ibi tó yẹ ká a ti rẹ́ni disable ni ohun ni tó dáhùn báyìí báyìí ní sọ́nù ẹ̀kú ni o lè ẹ̀rín kò pọ̀ ń gbà yẹn ó fi ìpọ̀pọ̀ ẹ̀rín tó fáì báyìí nígbà yẹn àwọn ẹ̀rín kúrò àwọn adẹ́ẹ̀dẹ̀ gbà mọ́ra tó bá ti tiẹ̀ lọ́wọ́ bọ́jẹ́ máa ń sọ orí ẹ̀ ń gbà yẹn máa láti àṣẹ sí aláti ṣòkò bàbá àgbàká yìí kọ́kọ́ mọ̀ a máa wòran náà ni ṣùgbọ́n lẹ́ni ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àdìgbà God àwọn ọmọ ẹ̀kẹ́ hallelujah nítorí wọ́n pọ̀ owó jọ ń sìn bẹ̀rẹ̀ fún Nigeria Limited nígbà yẹn ìwé lẹ́yìn tó pẹ́ yìí ṣó lè irú omi sáàjìta tó máa fẹ́ jókòó tiẹ̀ ṣó lè jókòó tiẹ̀ méjì tiẹ̀ níwà èmi àti ẹnìkan ni. ayé máa jí. ó bá ti gbé mi sáàrin ọ̀kadà ó ń bá ti wà lẹ́yìn. ayé máa jí. so èmi máa wà láàrin ọ̀kadà mo tẹ̀ rántí ọjọ́ kan. sáà tábẹ́ lọ́wọ́ ni ẹ o kọjú sí ọmọdé ẹ̀kọ́ yẹn dáadáa mo ń gbọ́. ó yá. mo rántí ọjọ́ kan tàwa lẹ́tọ̀ mo ń ṣe píríọ̀dù lọ́wọ́ mi lè fẹ́ kó rí mi fẹ́ kó mọ̀ ìyá tó ṣe kún báyìí kí ni ẹ̀kọ́ ṣe kù láti ìsàlẹ̀ ni. ló bá tó. kí ni yẹ. kò ní ọmọ ta ẹ wá pé kí ni ìyẹn ọmọ ta mo ń gbọ́ o. iṣẹ́ tí mo ṣe jẹ ìyá ni ọjọ́ mi. pé o disgrace àwọn. ọjọ́ kan mo ti sùn nínú mọ́tò èmi àgbájá àti egbò àjọ ìṣiṣẹ́ lẹ́tọ̀ rẹ̀ tẹ̀ ìṣúlọ́wọ́ ìṣúlọ́wọ́ ẹ̀ ọmọ nìyẹn ọmọ orí ti tẹ̀ ṣe fẹ́ kàdé arúgbó ẹ̀ ṣe rí ẹ mọ̀ pé ìfọ́nrán ti sàn rí wọ́n bá sún ẹ lórí látẹ̀yìn mẹ̀dúlà ẹ máa gbọ̀n. o máa straight. Pàtí mo jẹ́ láti orí stage mi kọ́ ni ọ̀rọ̀ alágbájá sọ pé this is wonderful young girl. wonderful young girl wọ́n ti nà bí ẹni máa kú wọ́n ti kó bò ó àbí àmì dààmú. ẹ jẹ́ kí n gbọ́ tí n bá lè gbọ́ báyìí ẹ jẹ́ kí n gbọ́ nù àwọn ọ̀pọ̀ mi ẹ jẹ́ àbátí ìrọ̀ ayé ẹ máa rẹ́dì fún mi o ìfúnlẹ́kọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ àdúgbò yẹn ń dùn mọ́ yín àwọn ọmọ mi kò tẹ̀lé ká ṣiṣẹ́ ọmọ wọlé yìí wọ́n lè kà pa àwọn kan náà kó wọlé ká ṣe àwọn kan tá à ń ṣe ọ̀bẹ̀ ká wọ́n fẹ́ máa gbọ́rọ̀ yìí dáadáa ohun tá à ń ṣe lẹ́yìn níbẹ̀ láti sí àwọn èèyàn nígbẹ́rẹ́ pàkọ́ àti sọ́npa first love wa àti sọ́npa àṣẹrẹ́ wa our most embarrassing moment do you have when was that. Well, most of my embarrassing covering. So when she did it, at least she has been making us proud in every other aspect. I think there's something hitching this girl. If this girl is not finding a place so secured, I think she needs. ẹ̀yàn ló lè kó o òrò kì í máa lò ó lóṣogbo olùsọ̀jí o.